Ìdí márùn-ún tí àwọn onígbàgbọ́ fi máa ń ṣiyèméjì ìgbàlà wọn. Àkọ́kọ́, kí a máa dá ẹ̀ṣẹ̀ ní àdálé. Ìyẹn ni pé kéèyàn lòun di ẹni ìgbàlà kó má dẹ́kun ẹ̀ṣẹ̀ dá. Epistẹ́lì kìíní Jòhánù orí 3 ẹsẹ̀ 5 ó ní ẹ̀yin sì mọ̀ pé òun farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò, ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀. Ẹsẹ̀ 6, ẹnikẹ́ni tó bá ń gbé inú rẹ̀ kì í dẹ́ṣẹ̀, ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ kò rí bẹ́ẹ̀ ni kò mọ̀. Ìdí àkọ́kọ́ ni kéèyàn máa dá ẹ̀ṣẹ̀ ní àdálé. Ìkejì, nígbà tí ènìyàn bá kùnà láti ya kúrò lọ́dọ̀ àwọn aláìgbàgbọ́. Kọ́ríńtì kejì yẹn ni pé ìkùnà láti yàgò fún àwọn aláìgbàgbọ́. Tó o bá ti ya ara rẹ kúrò láàrin àwọn aláìgbàgbọ́ ó máa ṣiyèméjì ìgbàlà rẹ. Kọ́ríńtì kejì orí 6 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 18 ó ní pé kò sí àìdọ́gba kan tó ń bẹ pẹ̀lú onígbàgbọ́ àti aláìgbàgbọ́, ṣùgbọ́n tó bá ti ní ẹ́ lára láti yàgò fún aláìgbàgbọ́ kò sígbà tí ò ní máa ṣiyèméjì ìgbàlà rẹ. Ìkẹta ó ní pé nígbà tí èèyàn bá kùnà láti tẹ̀lé Olúwa lẹ́yìn ìgbà tó lóun gba ìyè àìnípẹ̀kun lọ́dọ̀ Jésù Kristi. Ẹni tó gba ìyè àìnípẹ̀kun lọ́dọ̀ Kristi ṣùgbọ́n tí kò tẹ̀lé Jésù Kristi nínú ìrìn àjò rẹ̀ ojoojúmọ́ yóò máa ní iyèméjì lórí ìgbàlà rẹ̀. Ìkẹrin ni pé nígbà tí èèyàn bá ń gbé tó ń hùwà ayé, Jákọ́bù orí 4 ẹsẹ̀ 4 ó lẹ́yìn panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ̀yin ò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Ìkarùn-ún ni pé tí èèyàn bá kùnà láti gbẹ́kẹ̀lé tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tó bá ti gba Jésù Kristi tó gbà ní Olúwa àti olùgbàlà a ó gbàlà. Jésù ní pé èmi ní ilẹ̀kùn, ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá tó bá wọlé a ó gbàlà. Nígbà tí ẹ̀yin tí ẹ gbàgbọ́ tẹ́ bá ti kùnà láti gba ọ̀rọ̀ Jésù gbọ́, ẹ máa ṣiyèméjì pé ṣé mo ní gbàlà àbí mi ò ní. Bí fọ́nrán yìí ti ṣe ọkàn rẹ lóore, mo fẹ́ kó o tẹ bọ́tìn like àti subscribe torí kíni nígbà tí bá tún ṣe fọ́nrán mi kí ó lè dọ́dọ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni pé kó o ṣe àjọpín rẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn, share rẹ̀ pẹ̀lú àwọn ará, yóò dára fún ẹ lórúkọ Jésù.